Ramadan iṣẹ́ Olúwa, Ramadan iṣẹ́ Olúwa, kí lẹ máa ṣe tẹ̀ ní ṣọpẹ́. Ramadan iṣẹ́, èmi gan bá yín dúpẹ́. Ọlọ́run, èmi gan bá yín, ẹ̀yin èèyàn mi. Orí péjì Dorkas mo ti ń bọ̀ òye. Àti ẹ̀ tí kò falẹ̀, Ifá ti ń ṣe. Bọ́ ẹ ní sùúrù náà. Mo rí kọ́mẹ̀ǹtì kan. Tẹ́ni yẹn sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn mọ̀mọ́ àtewúrẹ́ wọ́n ní iṣẹ́ ayé ni. Mo rò pé mọ̀mọ́ is spiritually involved ni. Wọ́n ní iṣẹ́ ayé. Ṣé máa tó sọ pé ayé ló ń ṣe mọ̀mọ́? Ẹ lọ sórí péjì Dorkas, ẹ lọ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Eléyìí mi mọ̀ gang fighting gone wrong. Wọ́n ti ṣe gang fighting dàrọ̀. Ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pé mo sọ fún yín pé mọ̀mọ́ lọ sọ́dọ̀ àwọn mi ìṣòro. Mọ̀mọ́ náà máfíà kò lè dájà. Mọ̀mọ́ rán sáwọn ọ̀dọ̀ àwọn mi ìṣòro wọ́n dá padà mẹ́. Bí mọ̀mọ́ ṣe rán Adédèjì, ṣe mọ̀ pé irinṣẹ́ àlùpàtì nìyẹn. Bọ́ ṣe rán lọ síbẹ̀ nìyẹn. Ọlọ́run, mi ò rí èrè ìtìjú tó tẹ́lẹ̀ rí láyé mi. Tẹ́ bá rí bọ́ ṣe ń wọ́ọ̀ṣì wọn. Tẹ́ bá rí, wọ́n tún sọ pé kí mọ̀mọ́ níbi tó ń wọ́ọ̀ṣì wọn dé. Wọ́n tún sọ pé kí mọ̀mọ́ lọ ṣe public apology àti mọ̀mọ́ àtàdídèjì. Gbogbo ẹ̀yin ọmọ ewúrẹ́. Wọ́n ní kẹ́ ẹ lọ bẹ̀ yá wọn, ìyẹn Mèsòrò. Mọ̀mọ́ wọ́n ní kẹ́ ẹ lọ rá bàbá o, kẹ́ ẹ lọ bẹ̀ Mèsòrò o. Kẹ́ yíká ọ̀tún, kẹ́ yíká òsì kan tó gbà yín wọlé. So that ẹ lè join us together láti bá Dorkas jà. Mo fẹ́ béèrè kíní kan. Láti jọ́ yìí ni Mèsòrò ti ń bá Dorkas jà, ìgbà tó ṣe tí ò ṣe ṣé Mèsòrò fún ara ẹ̀ gan ò gbélé. Ibẹ̀ lẹ́yìn wá lọ, tẹ́fẹ́ lọ gang fight. Mọ̀mọ́, this is 2026. Ẹ̀yin lẹ rán Adédèjì kó lọ bẹ̀ àwọn Mèsòrò, ẹ̀yin ni. Bẹ́ẹ̀ ni, ṣe mọ̀ pé èèyàn ò mọṣẹ́ kọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ rán Adédèjì pé kó lọ bẹ̀ àwọn Mèsòrò on your behalf torí pé ẹ fẹ́ bá Dorkas jà. Gang fighting gone wrong. Mi ìrírú ẹ̀rí láyé mi. Mọ̀mọ́, the oldest trick in the book tẹ́ ẹ̀ ń lò yìí, ó ti cast. Format yẹn ti cast. Wípé tó bá ti ń bá yàn jà o, ó fẹ́ lọ recruit eléyìí o. Ṣé ẹ̀dá lè fẹnu ara yín defend ara yín ni? Ráwọn odó bọ́ ṣe stand gallant ni. Ṣé wọ́n pé anybody mọ́ra, wọ́n gbé anybody mọ́ra, wọ́n stand gallant ni. Rí wọn bó ṣe stand gallant. Ẹ tún lọ bẹ̀bẹ̀, ẹ̀wẹ̀ sí burúkú tó fi yín ṣe ní 2026 torí Ọlọ́run. Ẹ tún lọ Mèsòrò wọn ní kẹ́ lọ bẹ̀ yá wọn kí mọ̀mọ́ kó yíká ọ̀tún kó yíká òsì kó ṣe show kó máa bẹ Mèsòrò torí pé ó fẹ́. Ṣé ẹni sùúrù ṣé ibo lẹ ti rò pé Mèsòrò fún ara ẹ̀ gan kápá Dorkas torí I don't understand. Mèsòrò fún ara ẹ̀ rí gbogbo àrà tó dáwọ́ nígbà rẹ́gbẹ́rẹ́gbẹ́ at the end of the day náà kò rí nǹkan kan, kò já síbì kankan fún ni. Ó kàn waste time àti effort ẹ̀ ni. Ṣé Mèsòrò fún ara ẹ̀ kápá Dorkas? Ẹ tún fẹ́ join force, ẹ try pẹ̀lú amẹ́bọ, ẹ lulẹ̀. Ẹ tún ti fẹ́ lójú. Tẹ́ bá rọ́rọ̀ burúkú tó ń sọ sí mọ̀mọ́ yín níbi tó ti lọ bẹ̀bẹ̀ wípé ẹ ṣèbí a máa ń ṣẹra wa náà, ṣèbí ẹ máa búra wa náà, ẹ dáríjì wá. Orí mi o. What a wonderful time to be alive. Ẹ̀sìn pọ̀ tó máa sọ fún mi pé ní 2026 ẹ máa ṣẹ̀sìn bí eléyìí. Mi ò tí lọ sí fídíò tó Bọ́lá ṣe fún yín. Ibi tẹ́ tún lọ bẹ̀bẹ̀ tẹ́ fẹ́ lọ gang fight náà tún lé yín padà. Why? Ṣé fẹ́ sọ pé ẹ tó jà ara yín jà ni? Àwọn ọmọ ìwé ló pọ̀ jù. Ọmọ ìwé is everywhere. Nísìnyí ẹ ti rí pé kò sí anybody anywhere. Ó mà ṣe o. Nǹkan téèyàn ò bá mọ̀ ló máa ń gbé yàn ṣubú o. Tó bá yẹ pé ẹ̀rẹ̀ ti mọ̀ ni kẹ́ ra fọmọ yẹn lẹ̀. Kẹ́ rọra move on. Wọ́n sọ pé dandan kẹ́ ẹ bá Dorkas ṣe, ẹ sọ pé ẹ bá ṣe mọ́. So ẹ wá ń wá àwọn èèyàn torí ẹ ti rí pé ẹnu yín ò lè ka. Ẹ wá ń wá àwọn èèyàn ẹ wá lọ ń bẹ̀bẹ̀ kiri. Ìtúré yàn bẹ̀ ó tún di Mèsòrò. Mèsòrò tó jẹ́ pé bátù ẹ̀ gan kò rè yàn bá jà. Wọ́n á ní kẹ́ lọ ṣe apology video fáwọn màálù. Mo wá rí kọ́mẹ́ǹtì kan. Wọ́n ní màálù ti jẹwé tán.
eléyìí tá tẹ̀ ṣe tó tá ṣe ń dúlẹ̀ náà ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní odó ló máa gún ewé pa wọ́n sọ pé màálùú ti jẹwé tán ẹ̀yin wọ́n degrade yín wọ́n já yín lọ sílẹ̀ ní bíi pé last position lẹ jẹ́ lórí Facebook last position tẹ̀ lè gbé ara yín lọ bẹ Mèsòrò torí pé Dorcas ti gbapò mọ́ yín lọ́wọ́ òun ní number 1 sìn ẹ gbọ́dọ̀ fi ti Dorcas ṣe ẹ mọ̀ ni ó ti gbapò mọ́ gbogbo Ọlọ́run what a wonderful time to be alive. This is history in the making o in case tẹ́ ẹ bá mọ̀ this is history in the making in case tí ẹ bá mọ̀ wọ́n ti history yẹn ti Ọlọ́run o I was so ashamed of it. ẹ rí nǹkan tí mo fẹ́ sọ fún yín mo mọ̀ pé ó ń dùn yín pé Dorcas win yín lórí fight but mo ní advice kan fún yín ṣe bẹ́ẹ̀ fẹ́ win Dorcas ni màá fún yín ní ọ̀nà tẹ́ fi lè win Dorcas ẹ lọ recruit Mark Zuckerberg bẹ́ẹ̀ ni Mèsòrò ò lè ṣiṣẹ́ yẹn mọ́mọ́ ẹ lọ pe Mark ilẹ̀ máa pè tó ẹ máa join force pẹ̀lú tó máa bá yín bully Dorcas Mark ilẹ̀ máa pè ẹ rí pé Lizzy gan bó ṣe ṣí èrè tó sometimes ó máa ń gbé Dorcas mọ́ra Mark ilẹ̀ máa pè Mèsòrò níbo lẹ́yìn kan tó kó kan do nílẹ̀ ẹ̀lẹ́ kí ló mọ ọmọ lọ́mọ ó kàn fẹ́ fi yín pa star ni ó fẹ́ fi kíní ó fẹ́ ridicule yín ni wọ́n ní kẹ́ lọ máa ṣe apology video one woman mopo don dey beg ẹ̀sìn eléyìí pọ̀ ẹ̀sìn eléyìí mi ìrírú ẹ̀ rí tábà lọ sí bíbáyìí ẹ máa ṣẹ̀sìn lọ́wọ́ àtúndọ́dọ̀ tó wọ́lá ẹ tún ń ṣẹ̀sìn kí lẹ ṣe ìkà gbogbo ìkà tẹ́ ti ṣe fáwọn èèyàn òun ló ń tẹ̀lé yín o mọ̀mọ́ gbogbo ìkà tẹ́ ti ṣe fáwọn èèyàn látọjọ́ pípẹ́ òun ló ń tẹ̀lé kí lẹ ṣe náà every time ẹ̀yin ni kí ló dé Ọlọ́run mi ìrírú eléyìí rí láyé mi ìrírú eléyìí rí wọ́n ní àìmọṣẹ́ kọ́ ọmọ orogún ló máa fi ń torí bomi gbígbóná Adédèjì kí ló máa gbé ẹ tó bá ti rán ẹ níṣẹ́ ẹrú sójú tiẹ̀ ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà lórí láìfù yẹn àtobìnrin àtọkùnrin gbogbo yín náà wá down for Dorcas ẹ ṣe ẹ rí ṣe ṣé ẹ lẹ́nu láti defend ara yín ni ẹ gbá àwọn nǹkan táwọn èèyàn yẹn sọ mẹ́rin wọ́n ní orí gbogbo yín ti yí àti mọ̀mọ́ wọ́n ní kẹ́ lọ fèsì ẹ̀ àmẹ̀bọ ọlọ the mighty shall fall lọ́rẹ́ àbí the mighty has fallen ní báyìí ó tún lọ síbẹ̀ ó lọ ń rẹ́rìn ó lọ ń comment wọ́n tún kó fún wọn náà wọ́n ní orí àwọn student ẹ̀ wọ́n ní àwọn student ẹ̀ they are idiots so bẹ́ẹ̀ ṣe mọ̀mọ̀mọ̀ pọ̀pọ̀pọ̀ tó ẹ wo bẹ́ẹ̀ ṣe bíntí àṣẹ ẹ̀jú bíntí báyìí bí èèrà ẹ̀jú bíntí báyìí bí èèrà tẹ̀dẹ̀ máa ṣe wúgàgà káàkiri tẹ̀ máa oppress àwọn èèyàn káàkiri ẹ tẹ́ nílé ẹ tún tẹ́ lóko mo sọ kínní kan mo ní mistake tẹ́ ẹ ṣe is very very simple ẹ rò ó pé ẹ̀yin lẹ̀ ń gbé Dorcas ẹ mọ̀ pé Dorcas gan ni gbòǹgbò òun ló ń gbé gbogbo yín bẹ́ẹ̀ ṣe eré bọ́ báyìí ẹ ṣe kí ni ẹ rẹ̀ dànù ni wọ́n tún bú ẹ àmẹ̀bọ̀ wọ́n lójú òtí ẹ̀ wọ́n ní àwọn student ẹ̀ wọ́n ní gbogbo show tí mọ̀mọ́ yín ti blọ́ọ̀gì gbogbo blogging tó ti ṣe fáwọn lórí ṣé 30 million blog àbí 100 million blog ẹ̀ wọ́n ní kó lọ gbé wálẹ̀ number 1 wọ́n wá fún yín ní demand pé ká tó lè gbà yín o Ọlọ́run nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá lórí Facebook wọ́n ti gbá wa o ṣe mọ̀ pé mò ń sọ pé wọ́n ti gbá wa mọ̀mọ́ ti gbá wa o àṣẹ ẹ̀ tí ẹ̀ tó nǹkan kan lójú anybody but number 1 kí ló máa ń sun yín dé ọ̀dọ̀ kí ló dé tó jẹ́ pé any small thing ẹ ti sá lọ sọ́dọ̀ Mèsòrò I don't understand any small thing tẹ́ bá fẹ́ bẹ́ anybody jà ẹ ti lọ máa fa ojú Mèsòrò mọ́ra this has repeated so many times tó bá jẹ́ pé script yẹn lẹ ṣe ń lò ní 2026 á jẹ́ pé something is wrong tí evolve ayé àtijọ́ lẹ ṣì wà this is social media people have seen that too many times àwọn gan tẹ́ ẹ lọ ń gbé mọ́ra gan ti rí that's why they don't give you anything they don't give you wọn ò rate yín àtọ ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí mọ̀mọ́ yín ẹ tún wá ń bẹ̀bẹ̀ wọ́n sọ̀rọ̀ sí mọ̀mọ́ lójú Adédèjì tó bá jẹ́ pé the other thing báyìí update lásán mọ̀mọ́ á ti fò jáde ṣé mọ̀mọ́ á sọ pé òun ò rí fídíò yìí ni ṣé màmá wa sọ pé òun ò rí fídíò tó ti ń bojú òun jẹ yìí ok màmá tẹ̀ bá rí ọ lọ sórí péjì Dorcas
ó analyze síbẹ̀ ẹ máa gbọ́ pẹ̀lú etí ara yín bó tó bá jẹ́ ọmọ ọdún báyìí ẹ máa halẹ̀ mọ́ wọn ẹ máa jẹ́gi àṣẹ ẹ wo bí tó ti bojú yín jẹ́ àwọn ọmọ ọdún tó ń respect yín ẹ wo bẹ́ẹ̀ ṣe wọ́ra yín lẹ́ẹ̀wájú wọn ibi tó hàn ti rate yín ẹ wo bó ṣe bojú yín jẹ́ ẹ wo ilé ayé yín láàrin méjì lẹ́wà odó ti dá dúró àwọn mèsòrò dá dúró ẹ̀yin lẹ́ ń sá kiri wọ́n ní tó bá ti pọ́n ẹ lé ìwọ náà pọ́n rẹ̀ lé àwọn odó nation pọ́n yín lé wọ́n gbé yín gẹ̀gẹ̀gẹ̀ máàmí o ìyá wa o àgbáyé adálẹ̀ o ìyá ṣe kíní ẹ ṣàṣọ pé àfi kó má dálẹ̀ yìí náà ní ẹ ṣàṣọ pé kó máa bójú yín ìjẹ́ náà ní wọ́n ṣe ń pọ́n yín lé tó ń pọ́n yín lé àpọ́nlé wọ́n ní àpọ́nlé tí wàá sun yín ẹni kan kàn yín lábùkù àwọn ọmọ odó kọ́ ló tún kàn yín lábùkù àwọn ọmọ mèsòrò ni torí pé ẹ ṣàfẹ́ gbádùn ká sì jà ẹ̀yin tẹ́ sọ pé wọ́n gang fight wọ́n ṣe kíní ẹ̀yin kankan lẹ́tún lọ tẹ́tún fẹ́ lọ gang fight ọjọ́ kìíní àná tẹ́ sọ pé David Infinity sọ̀rọ̀ sí yín lórí live wípé báwo ló ṣe máa ní effrontery láti sọ̀rọ̀ ó pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sáwọn ọmọ ewé òdà wọn ní o àwọn eléyìí wọn ti ẹ̀ ṣẹ́nu kù wọ́n là mọ́ yín ní pé orí yín ti yí mi ì mọ bọ́ wọ́n là mọ́ ìyá yín pé mọ̀mọ́ orí yín ti yí ó yẹ wá ṣe wọ̀ sí ẹ̀yin lẹ gbé gba yín tẹ́ gbé kọjá sàrá àbí báwọn ṣe máa ń sọ tẹ́ gbé sàrá yín kọjá mọ́ṣáláṣí wọ́n ní orí yín ti yí wọ́n ní gbogbo yín wọ́n sọ pé in case ẹ̀ bàbá wọ́n sọ fún mọ̀mọ́ pé gbogbo yín orí yín ti yí wọ́n ní kí mọ̀mọ́ wá máa rá bàbà níwájú mèsòrò ìyẹn là ń dúró dè báyìí mọ̀mọ́ ẹ mọ̀ pé ẹ wà desperate at this point ẹ wà very desperate for validation you are desperate to look for somebody that can bring Dorcas down ẹ jẹ́ ìsinmi torí ẹ̀ lè rí bẹ́ẹ̀ ni àfihàn tó bá fẹ́ tí mèsòrò bá tẹ́rí sí bá a ṣe ń sọ yìí òun kọ́ mọ̀ pé òun máa pa lórí tí mèsòrò bá tẹ́rí sí òun kọ́ máa pa lórí àtọ́jọ́ tó ti ń tẹ́rí sí ṣé kò pa lórí ni tábà sọ pé ń sìn ṣé kò pa lórí ni ẹ jẹ́ fúnra yín nísìnyí ẹ má máa wá nǹkan tí ò sọnù kiri mọ́ ẹ má wá nǹkan tó ẹ ti sọ pé ẹ ti di káàmpù ẹ ti fi wọ́n lẹ̀ you don't want to do anything stay on your lane gbogbo ẹ wá ń wáyàn tẹ́ fẹ́ máa ṣàkiri kán bá yín jà kán bá yín gbèjà mi jà ó bàbá gbèjà wọ́n ní kẹ́ wá yíká ọ̀tún kẹ́ wá yíká òsì wọ́n wá mú fídíò ibi tẹ́ ti ń yíká fún mèsòrò wọ́n á máa fi ṣe kíni máa sáré mọ́tò ẹ̀ máa kọlù kẹ̀kẹ́ mèsòrò bá wù ewu nǹkan tó ń reduce yín sí wọ́n ní kẹ́ lọ apologize lórí page yín sí ìyá àwọn mèsòrò kẹ́yìn kẹ́ ẹ fi wú òbò kẹ́ ẹ lọ fi apologize orí mi ẹlẹ́dàá mi kẹ́ ẹ lọ fi apologize sí mèsòrò torí pé ẹ fẹ́ gang fight at the end of the day ṣé máa gbọ́ mi ẹ̀yìn èèyàn mi o at the end of the day tí mọ̀mọ́ bá ṣe apology video fún ìyá wọn àwọn ọmọọṣẹ́ náà máa gba apology ká ṣàtọ pé wọ́n parí apology video still náà wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa lé wọn lérè ni o àwọn ọmọ ọdún sì máa so at the end of the day kí lẹ wá máa game bọ̀ ṣé wọ́n sọ fún yín pé mèsòrò lè defeat Dorcas ni kò lè defeat Dorcas níbo ó ti ń ṣe láti ọjọ́ ìbò lóde kò débí kankan ó ṣe ó gbé lẹ́ni ibi tí mo ti mọ̀ pé kò sẹ́ni mọ̀ ètò rẹ̀ ti mèsòrò ọ̀rọ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó gbé sórí tó sọ pé òun máa ná nascad ńlé lórí at the end of the day kí ló ṣẹlẹ̀ bó ṣe búlì wọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó yẹn at the end of the day òun kọ́ ló dákẹ́ ni ìgbà tó sùn ìbẹ̀lẹ̀ wá lọ èèyàn tí ò lè defeat Dorcas by herself ẹ recruit amẹ̀bọ ìyẹn gan torí bọ̀ báyìí ó yọrùn síta ni pé láyé ibi ìyó òun mọ̀ pé bí eléyìí ló ṣe rí ẹ wá lọ gbé mèsòrò ẹ wò kẹ gbé Mark Zuckerberg kẹ gang fight pẹ̀lú ẹ you cannot bring Dorcas down you cannot ṣe kí ni you cannot bring Dorcas down lẹ́yìn ìkẹrọra ṣe rí kíní iyì kékeré tó kù lára yín ẹ̀rọ máa lò ó pẹ̀lú àlàáfíà ẹ̀rọ máa lò ó pẹ̀lú àlàáfíà torí tó bá yẹ pé ẹ̀gbéra yín lọ síbẹ̀ báyìí ẹ̀sìn tó fi yín ṣe yẹn kò yẹ kó pọ̀ tó tẹ́lẹ̀ àṣẹ ẹ̀yin gan lẹ̀ ní gùbẹ̀ ẹ̀yin gan lẹ̀ lè defend ara yín ẹ̀yin gangan lẹ̀ lè defend ara yín ewu bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn awọ́rò mọ́ one woman battalion ti ń bẹ́ẹ̀gì o one woman mopo ó ti ń bẹ́ẹ̀gì o ẹ wá ń bẹ̀bẹ̀ kiri Sunday ọmọ mi mo ti kò sí jáàmù
Sunday fún ara ẹ̀ gan ṣó lè tẹ̀rí sí ni. Dorcas ló yẹ kó máa lo gbogbo ọ̀rọ̀ tẹ́ẹ̀ ló pé ta ló lè takú láyà torí ẹ̀yin gan fara yín ẹ̀ lè takú láyà mọ̀mọ́. Gbogbo ọ̀rọ̀ yẹn Dorcas ló yẹ kó máa lò. Àṣẹ ìbí eléyìí lẹ ṣe rí. Àṣẹ ìbí ẹ tí ẹ lè defend ara yín. Ọjọ́ wo nìjà sì ṣẹlẹ̀ tẹ́tí lọ́n bẹ̀bẹ̀ kiri? Ọjọ́ wo nìjà sì ṣẹlẹ̀? Tẹ sọ pé kí ló fẹ́ fi bú mi? Kí ló fẹ́ fi bú mi? Kò dẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń fún yín o. Ẹ wo bẹ ṣe ń bẹ̀bẹ̀ kiri. What a shame. Ó mà ṣe o. This is history in the making. Ó mà ṣe o. Wọ́n ní tó bá ti gbéyàn sókè nù. Ẹni yẹn màmá wọn náà àti jábọ́ náà ni. Ọmọ lẹ́lẹ̀ tẹ́ gbé sórí bẹ́ẹ̀dì lọ́rọ̀ màmá. Kí ló máa ṣe? Ààrẹ bọ́ ni. Bó ṣe ń gẹ̀yìn tó ń pọn yín lé tó ń ṣe kinní. Look at your birthday. Mi ìrírú yẹn rí láyé. Látijọ́ tẹ́ tí ń ṣe birthday eléyìí ló gbẹ jù tó dry tí ò tiẹ̀ kò sẹ́nibọ̀dì tó rè tí yín. Lọ́jọ́ birthday yín gan wọ́n tún kó yà fún yín. Gèlè yín ṣe ni mọ́mí gbé bọ́dì tó fà á ya. Ẹ wo bó ṣe fi yín ṣẹ̀sìn. Ẹ wá lójú kù sórí fóònù lórí TikTok. Analysis Auto Bola. Wọ́n ní aṣọ tó bá mọ̀ pé o lè wọ̀ jáde má fi ṣe photoshoot. Irú aṣọ yẹn kì í ṣe style yín, kì í ṣe body shape yín, kò lè fit yín. Ẹ ṣáà ní mọ́rùn gbogbo ẹ̀rún mọ́ yín lọ́rùn. AliExpress gbà mí owó ọdún dé. Ọlọ́run. Ẹ káàbọ̀. Ọlọ́run. Ẹ ṣáà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mọ̀mọ́ sí mi because eléyìí gan is too much for even me. Ẹ jẹ́ kó tiẹ̀ ṣì sinmi ẹ̀sìn birthday yẹn. Ṣe bẹ́ẹ̀ o ṣe photoshoot o ṣẹ̀sìn. O ṣe birthday o ṣẹ̀sìn. Kò sẹ́nibọ̀dì tó rí ìtẹ́ gbogbo social media agbẹ́ni. Ọba ńlá lásán throughout the whole day. Làwọn èèyàn ṣe birthday ọba ńlá. Òun kan ṣọ̀kẹ́ pé kí ni mo ṣe anywhere on Facebook. Throughout the whole day. Ẹ̀yin ṣe birthday kò tẹ̀ sẹ́nibọ̀dì tó ràn yín pé ta ni mọ̀mọ́ òfò. Àwọn mèsòrò gan tẹ́ ẹ lọ bẹ̀ gan. Ẹ ṣáà lọ ṣe apology. Ẹ ṣáà ṣe kí ni ẹ lọ ṣe apology. Nǹkan tó rọ̀ yín gbà nìyẹn. Ẹ lọ ṣe apology tẹ́ ń wá. At the end of the day náà ẹ tún máa rí pé it's just a waste of time. Leave Dorcas alone and face your life. Nísìnyí Dorcas ti di egungun ẹja sí gbogbo yín lọ́fun. Bẹ́ẹ̀ ni. Leave her alone. Kẹ́ face life yín, move on. Pé wọ́n wáyàn tẹ́ máa fi gang fight tẹ́ máa recruit yẹn waste of time náà ló ṣì máa já sí. Àwọn ọmọ odó ti dúró dé wọ́n máa bojú àtẹ̀yàn tẹ́ lọ gbé wá wọ́n á bojú yín jẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Àwọn tó lè mú Ahmed bọ̀ tán ka lúmúlúmú báyìí. Ahmed bọ̀ tó sọ pé òun máa rán yàn lọ kó máa òun fún ara ẹ̀ gan ló wọ kó máa. Wọ́n ka lúmúlúmú báyìí ni tó jápa. Ẹ wá ń wéyàn tẹ́ tún fẹ́ lò. Àlùjọ òun fún ara ẹ̀ ò ti jápa. Ó wá kẹ́yìn nìkan àtẹ̀sín. Ẹ wá lọ bá àwọn màálù. Ewé ti màálù ti jẹ ewé tán. Ẹ pẹ̀lẹ́ máa. Ẹ ṣàmàrò ẹ wo this too shall pass. Ẹ bá tún kọjá yàrá yín láyé yín ẹ ní kọjá yàrá yín mọ́ láyé yín. What a shame.